everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen. Like, comment, and share this program. Ọ̀rọ̀ Mohbad la fẹ́ sọ, ṣùgbọ́n ká tó ganu sí ẹ̀yin èèyàn mi. Ṣé ẹ gbọ́ nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ sí Alábìkẹ́? Wọ́n ní àǹtí Ṣọlá pé ti lọ gbé Alábìkẹ́ o. Wọ́n ní wọ́n jọ lọ court ní court náà ti kidnap ẹ̀ lọ sí Abuja o. Kí ló ẹ wo? It is well. But nǹkan tí mo mọ̀ ni pé I'm not even, worried because I know Alabike has a strong case and she has stronger people behind her. So of course, you will know Lizzie now. Lizzie will be using ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti máa ṣe oríṣiríṣi nǹkan. I don't know. Ó ló máa sọ pé Ìyábọ̀ ni o. Òun ló arrest gbogbo èèyàn kiri o. Mo sì rí fídíò tó sọ pé Ìyábọ̀ Òjó ló máa gbéyàn lọ sí court. Òun ló tún ti lọ gbá Alábìkẹ́ yẹn sí mi. I don't know her problem. You want to dish, but you don't want to take. Kò possible now. Well, I am not even going into your matter. I don't have your time. Ọ̀rọ̀ Mohbad la fẹ́ sọ. Ẹ̀yin èèyàn mi. Wọ́n ní wọ́n kó àwọn ọmọ kan kébì. Wọ́n náà ti kó àwọn ọmọ kan ní Niger sí yìí o. Àti ẹ̀dúgbọ́n náà sọ pé ti Nasarawa yẹn. A rò pé Nasarawa wọ́n tún ti kó àwọn èèyàn mi. Wọ́n ní wọn ò kó anybody. Ó pé àwọn ọmọ yẹn wà confused. Ìgbà tó ń rí armed hunter tó wá aṣọ wọn school, wọ́n rò pé àwọn herdsmen yẹn ni. Àdúpẹ́ lọ́wọ́ náà. But àwọn ọmọ tó lọ kọ́nà jẹ́ kan dé láyọ̀ because at this point ọ̀rọ̀ Nàìjíríà ó ti tojú sú mi. Ọ̀rọ̀ Nàìjíríà ti tojú sú mi. And one thing is one thing o. Yeah, one thing is one thing o. I think it's clear now. Tá bá sọ pé ibo làwọn people wọ̀nyí ti ń rí weapon. Ó máa jẹ́ pé àwọn retired general yẹn just like bí Ṣeun Kútì ṣe sọ. Àwọn ló máa fún wọn ní weapon. Because come on now. Àwọn general yẹn tó ti wá tó ti lọ yẹn, àwọn ọ̀gá yẹn ló lè ṣe. Torí èmi náà sọ bẹ́ẹ̀ pé kíní ìṣẹ̀lẹ̀ tí ó ṣé kì í ṣe Nàìjíríà wa. The same Nigeria náà sọ pé wọ́n deploy 200 soldiers lọ sí another West African country kan lọ ṣe peace talk àbí peace kíní kan. Àwọn dẹ̀rẹ̀ ilé tí wọn ò tí ì dá. Àwọn kan lọ lórí ECOMOG ní Nigerian soldiers àbí army àbí kílẹ̀ tí máa ń pè wọ́n. In case of there's any problem in West Africa, àwọn náà máa deploy lọ́bẹ̀. Èmi mọ̀ kíní kan pa Nàìjíríà o. One thing is clear ni pé ṣẹ́rí bọ́n ṣe wà yẹn, they know exactly what they are doing. They know who are the people creating the problem, they know how to solve it. And nǹkan tẹ́mi mọ̀ ni pé ṣẹ́rí problem yẹn, ó ti ṣetán láti wà solved. Ẹ lọ kọ́lẹ̀. Bí a final kíní wọn lélẹ̀ is ready to be solved. Torí ń sìn báyìí kò tiẹ̀ yẹ anybody mọ̀. Akọ̀ǹgbọ́n táwọn èèyàn wọ́n jápa. If that is the only alternative o, ẹ jápa o. Mi ò lè àbí ẹ jápa. If that's the only alternative for you to be safe, ẹ jápa. Okay, they were careful náà. Tẹ́ bá tún jápa wọn náà tó tún travel náà wọ́n tún kó wọn lọ́nà. It is well. Ọ̀rọ̀ Mohbad la fẹ́ sọ àti bàbá Mohbad. Ẹ ṣá mọ̀ pé bàbá Mohbad lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ní ẹnu ọjọ́ mẹ́ta yìí. But àwọn ọkọ̀ wà tèmi gbọ́ tó ń yà mí lẹ́nu pé ẹ ní sùúrù. Mo tẹ̀ ṣe fídíò yẹn lánàá pé kí ló dé tí bàbá Mohbad máa lọ tọrọ owó lọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀. You understand that kind of thing pé owó hey ọlọ ṣe rí social media yìí ẹ̀rù ẹ̀ ti ń bà mí o because àti ẹ̀mìyàn tá fẹ́ trust ẹ̀ sí gbogbo yín lẹ máa sunkún wá pé kọ́ ṣe lé at the end of the day ọ̀tọ̀ nìkan tẹ́ máa fowó ṣe. Especially donation although who can you trust when everybody come and say ẹ wá donate o èèyàn báyìí nídìí ẹ donate owó náà báyìí bàbá Mohbad tún ṣe mo máa yá 500,000 ibẹ̀ ló tẹ̀ wọ́kọ́ ṣọ́ọ̀kì mi pé ṣé bàbá Mohbad tún yẹ kó tún máa gbowó ládùúgbò owó táwọn èèyàn ti dá fún abẹ́ẹ̀rí wa ládùúgbò owó tó ti dá fún bàbá Mohbad ṣó tún yẹ kó tún máa tọrọ owó kó tún máa fún ní owó. Ẹ ṣàjẹ́ àgbọ́ nǹkan tí màá yẹn sọ gbogbo ẹ̀ máa kà fún yín lénìí. Èmi ò tiẹ̀ wá ṣe show a máa jọ máa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ online a jọ máa kà fúnra wa máa analyze ẹ̀. Ó ní I saw Mohbad in my dream yesterday. Baba Mohbad, abeg, please, I beg you in the name of God, not this again. I mean, you've manipulated us. We've done everything for you, not this again. I saw Mohbad in my dream yesterday night because I was crying and Mohbad consoled me because he know what I have been going through. Baba Mohbad, you are not going through anything, no. If for nothing, and you're going to Mohbad benefit you going to your world and
àtọmọ ẹ lọ ẹ̀yin ló benefit jù. You are not going through anything, not this again. This is another gaslighting. Ṣé mo mi ò mọ̀ bẹ́ẹ̀ well no. This is you gaslighting us again and again and again and again. I was a carpenter before Mohbad died, but today nobody is giving me job anymore. They kept saying I am a star now and I am popular. Baba Mohbad, kó tó di pé Mohbad kú gan, ẹ ṣiṣẹ́ carpenter mọ́. Kó tó di pé ọmọ yín kú gan, ẹ ṣiṣẹ́ carpenter mọ́. Ẹ̀yin kọ́ ni Wùmí sọ pé ń gbé ọmọ wá sínú ilé wá bá wọn sùn. Baba Mohbad, ṣebó lóye tí Mohbad ń fún yín. Ṣebó ní mọ́tò tẹ́ sọ pé ìyàwó Mohbad ló rà fún yín pé kán máa fi ṣe delivery fún yín. Ẹ ṣe carpenter kó tó di pé Baba Mohbad ẹni sùn ṣé ẹ̀rọ pa àti gbàgbé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ni, because I don't even understand you at this point. Ṣé ẹ̀rọ pé àti gbàgbé everything tó ṣẹlẹ̀ ni. We are not fools o. We are not babies. We are not dummies. Not this a game. This manipulation. Ẹ wò ẹ ti ṣe ẹ ti jẹ lọ ẹ pàtẹ́wọ́ fún ara yín. But this time around Baba Mohbad ẹ bá sọ pé ẹ bèrè tó bẹ́ẹ̀ ni o. Ṣé ẹni sùúrù ṣé tá bá fẹ́ dá alẹ́ ká tó ṣàǹtí báyìí ṣé iṣẹ́ carpenter lẹ wá sọ ọ̀rọ̀ ẹ̀ fún wọn pé kán wá gbéṣẹ́ carpenter fún yín. Ṣé nǹkan tẹ wá sọ ni àbí ẹ fẹ́ káwọn èèyàn tún dáwọ́. Ẹ̀yin tó jẹ́ pé tẹ bá ń ṣe carpenter ṣe bí carpenter láti ń bí yín orin ilẹ̀ ń kọ wòlíì ilẹ̀ ń ṣe ẹ̀yin kọ́ lẹ̀ ń gbọ́wọ́lé àwọn èèyàn lórí nínú church níjọ́sí. Ṣé ibi carpenter yín náà nìyẹn ẹni wọ́n gbéjà fún yín mọ́ ibo ni ṣọ́ọ̀bù yín Baba Mohbad àgbé kóló wá kẹwàá bá wa kan kóló ibo ni ṣọ́ọ̀bù yín Baba Mohbad. Ìgbà tẹ́ ti ṣe gbogbo ẹ̀ tẹ́ ti ná gbàrà tẹ́ ti ná gbòòrò tẹ́ ti gba owó ń bí gbowó ń bí gba gbogbo ẹ̀ ń bí ẹ rò pé bẹ́ẹ̀ lówó yẹn ṣe máa lọ owó ò wá flow lọ bẹ́ẹ̀ yẹn mọ́ ẹ wá ń jáde sí ẹ̀ṣẹ̀ wá rántí iṣẹ́ carpenter pé iṣẹ́ àárọ̀ yín ni. Baba Mohbad, just stop it already. At this point it's getting annoying. At this point it's getting annoying torí Ọlọ́run just stop it already. This is rubbish. Ládùúró owó yẹn ẹ̀yin àtàwọn team member yín kọ́ lẹ́jọ́ pín ni àbẹ́ ẹ̀ mọ́yé tá a dá ni ládùúró owó yẹn ṣé ẹ rántí carpenter ni ṣe bẹ́yìn lẹ́ ń kọ́ hotel tẹ́ ẹ ra lẹ̀ tẹ́ ẹ ń kọ́ church. Baba Mohbad ṣe okay ẹ jẹ́ máa kà á lọ. Please, how will I be feeding when no one is patronizing me? Baba Mohbad, you are not a carpenter. Since when Mohbad has become popular, lẹ́ẹ̀ ti ṣiṣẹ́ carpenter mọ́ ẹ kó ṣì lọ. Ṣé ẹ rò pé àmọ́ bó ṣe ń ṣẹlẹ̀ ni ẹ ṣiṣẹ́ carpenter ẹ ṣe ẹ ti ṣe ń gbà táwọn Mohbad wà kékeré bọ̀ ẹ ṣe látìgbà tí Mohbad tó ti di celebrity you stopped it. So we know as this thing dey go ẹ má máa ṣe bá gbàlagbà nítorí owó Baba Mohbad torí owó ẹ burú o torí owó tẹ́yìn ṣe pé àdáwó fún yín o àdáwó fún yín o àdáwó fún yín a ṣe gbogbo nǹkan tó yẹ kéèyàn ṣe àṣe àti ẹ̀tún ṣe ju ọmọ yín gan lọ fún yín ẹ̀tún jáde ní sí ẹ sọ pé wọn ò pẹ patronize àwọn onímọ̀ sọ ẹ má wọ̀rí ẹ fún wa ní àdírẹ́sì ṣọ́ọ̀bù yín a máa kó kóló wá kẹwàá bá wa ṣe kan kóló torí kò yé mi. Berekete gave Mohbad's father 500k and promised joining him in court the next date. See, Baba Mohbad, nobody ask you to be joining any ẹ lọ ṣe DNA kí ló dé tẹ̀ ń sá náà èdè lọ ṣe DNA torí Ọlọ́run ẹ lọ ṣe DNA náà ìwọ ni wàhálà torí Ọlọ́run náà èwo ni kàn join DNA náà láti wà ẹ ti fi gbogbo nǹkan ẹ ti fi manipulate the whole world lórí DNA kí ló dé tẹ̀ ń sá ẹ̀ẹ́dẹ̀ lọ ṣe DNA kẹjẹ́ ká ẹ lọ ṣe DNA ní sí DNA tí Olamide Suleiman sọ speaking of Olamide Suleiman ẹ jọ̀ọ́ ta ló gbúrò ẹ o ọjọ́ tán ti lè jáde sí landlord ti lè jáde kó jọ̀wọ́ ilé a máa gbọ́ nǹkan kan ṣàlàáfíà ló wà o ọkọ mi kàn ta kán lọ sọ́dọ̀ ẹ̀sìn odidi géńdé ọkùnrin ṣe rí this men Ọlọ́run this men I swear they're just something else a máa sọ pé obìnrin ló ṣe kínní just imagine géńdé Ọlọ́run torí pé o ní speech impairment àbí kí lẹ máa ń pè you cannot fend for yourself èèyàn tó rọ lọ́wọ́ tó rọ lẹ́sẹ̀ gan ó ń ṣiṣẹ́ Olamide is a lazy bastard kò lè ṣiṣẹ́ ọ̀lẹ ni káwá fún òun lówó lé èmi tí mi fún àwọn èèyàn lówó lé ń bí báyìí tí mi fún àwọn èèyàn ní 2 million mo wá déèyàn tó ń tọrọ owó lé ọ̀lẹ alápá má ṣiṣẹ́ má lọ ṣiṣẹ́ iṣẹ́ lóṣùpá ń ṣe lọ́rùn ó wá àwọn tó máa wá ṣe donation fún ẹ ó dẹ̀ tí wàá mú gbogbo ojú orí ẹ àwọn dọ̀kásì ó ti fi gúngi o
ó ti fi gúngi àwọn èèyàn ò bá tẹ̀ tún fún ẹ wọn ò bá tún bún ẹ pé káṣíìrì ẹ má bàa tú ó bojú wọn jẹ́ nísìnyí wá kú wọn nìkan ẹ má ṣàánú mi ṣùgbọ́n ẹ jẹ́ ṣàánú mi kó tiẹ̀ yé mi bọ̀ it is well with you. I wish you well o. I don't wish you to turn to a homeless person because I just don't wish that on you, but I hope you're fine wherever it is you are. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o. Mo ti fẹ́ ṣe show yìí for a long time. Mo máa ń gbàgbé ni. Wọ́n ní why Wunmi must drop the prestigious Aloba name. Oríṣiríṣi. Prestigious Aloba's name, Baba Mohbad. Inú yóò ti ẹ̀ dùn. Wọ́n ti ẹ̀ bá yín jórúkọ. Mohbad's family, through their legal representatives, has stated that the late singer's wife, Omowumi, should temporarily stop using the family's name Aloba. Ṣé nǹkan tó kún yìí kú lélẹ́yìí báyìí? DNA we no get. Autopsy we no get. Toxicology we no get. Justice we no get. Orúkọ ló ń dùn. Ẹjọ́ tó bá dorúkọ yẹn lẹ̀. Kí wọ́n fẹ́ forúkọ Aloba gbowó báǹkì ni? Bàbá wọn wá kí ló gún yẹn kú báyìí? Ṣé nǹkan tó kàn yín kàn lélẹ́yìí? Because I don't, you see, this, oh my God, oh my days. Ṣé nǹkan tó kù nínú ọ̀rọ̀ Mohbad tó ti ń lọ sọ́dún kẹta? Táàrí nǹkan kan, táàrí wájú, ọ̀tọ̀ ní pé wọ́n gbé WhatsApp group wa, bọ́n ṣe gbé wá náà ṣe gbé lọ. Ọ̀tọ̀ ní pé Yomi ń kóyàn kiri. Ọ̀tọ̀ lóríṣiríṣi, ọ̀pọ̀ òjò ló ti rọ̀ lórí justice ọmọ, orúkọ ló dùn yín. Ọlọ oríṣiríṣi lèèyàn máa rí lórí social media mú yìí o. Wọ́n ní Mohbad's family, through their legal representatives, have stated that the late singer's wife Omowumi should temporarily stop using the family name Aloba pending the outcome of the ongoing DNA test. Ẹjọ́ ibo gan ló ti ń lo orúkọ Aloba gan. Ta ló ṣe mi ò tiẹ̀ tí ì ríyàn tó pé Wùmí gan ní Omowumi Aloba mi ì tí ì rí Omowumi náà wọ̀ sí Wùmí àbí. According to the family, there was no customary marriage between Mohbad and Wunmi. Common law wà láàrin wọn. As the traditional Yoruba bride price was reportedly not completed, the family reiterated their demands for a thorough investigation into Mohbad's passing and announced the appointment of a new lawyer, Oladayo Ogungbe, to handle all estate and DNA-related matters, while Sanshitu will continue to handle inquiries surrounding Mohbad's demise. In addition, the family introduced 3 administrators who will oversee Mohbad's assets, royalties, and musical intellectual property. Ajewole Aloba, Razak Famuyiwa, and Alonge Aloba. They added that if the DNA confirmed that Liam is indeed Mohbad's son, both Wunmi and Liam will be fully recognized in the estate administration process. A new burial and memorial day for Mohbad will be announced, and all legal and family matters have been resolved. So, gbogbo going, coming, gbogbo donation, nǹkan tó máa fà lélẹ́yìí o. Ṣé gbogbo justice, I'm begging the government, gbogbo orin tẹ́ ẹ lọ kan studio. Ṣé ẹ ti sọ pé gbogbo ẹ̀sìn sẹ́ wọ́n kí ló dé téèyàn ò gba mátà ibi eléyìí from the beginning tẹ́ kàn waste the time everybody. Kí ló dé? Tẹ́ ẹ̀ settle mátà amicably ṣebí okay. Ìyàwó ọmọ yín wà láyé, ọmọ yín ló kú. Ó yá, ẹ jẹ́ àṣẹ, báwo la ṣe fẹ́ ṣe? Quietly, tí ò dẹ̀ ní sí wàhálà. Ẹ̀yin lọ gbọ́ràn, ẹgbẹ́ Bukky gbèsè wá, àwọn yẹn gbá wa lọ, gbogbo oríṣiríṣi nǹkan. So everything is settled, don't see? Pé they will oversee the estate and everything. Ṣebí nǹkan ọmọbìnrin yẹn náà jà fún from the beginning ni. Wípé estate ọkọ òun o, ọmọ ọkọ òun o, gbogbo nǹkan tó belong sí Mohbad o, gbogbo nǹkan tó tọ́ sí o, because a mọ̀ pé record label ẹ ti ẹ̀gbọ́n náà mo ti ẹ̀gbọ́n kíní kan pa record label Mohbad. Wọ́n sọ pé Zino náà tún ti jápa. I don't know how true, allegedly ni o. Àti rí yẹn o. Wọ́n náà post ẹ̀ wọ́n tún delete ẹ pé kò tún sínú record label yẹn mọ́. Wọ́n lóun náà ti jápa. Àti how true, allegedly o. But this case will have just, been settled. Gbogbo ilé ìtẹ́ lọ sí Abuja, lọ síbí, lọ sí Káfàṣà yẹn. All this doesn't matter.
This case will have been settled a long time ago. Ẹ kàn mọ̀ ẹ wá scam wa lójú ara yín nìyẹn. Ẹ ti scam wa nìyẹn. Ẹ ti scam wa nìyẹn. Ẹ ń sọ sìn by any all burial and memorial day for Mohbad will be announced once all legal and family matters have been resolved. Ẹ ṣe lọ sínú kọ̀rọ̀ yàrá yín. Ẹ sọ pé ẹni sùúrù ṣe bí picture àti fídíò ibi tí Mohbad àti Wùmí ti ń jó tán wọ àǹkó tẹ́yìn wà ń bẹ́ tẹ́ ń bóyin àti ya Mohbad ẹjọ́ kí náà ń pè yẹn kì í ṣe marriage náà ni tóyún dẹ̀ wà nù Wùmí kí lẹ rò pé wọ́n ń pè ní marriage union between a man and a woman kọ́ ní marriage ni ẹ̀yin sọ pé torí pé ẹ san bride price ẹ san kinní kan ọmọ ṣáà lóyún ó bímọ fún yín Ọlọ́run bá yín tó bàbá Mohbad. Ẹ máa gbọ́ o Bukky gbèsè you should be ashamed of yourself so baba Mohbad don broke imagine baba went to Berekete to collect 500 ibẹ̀ yẹn ò tí clear o ibẹ̀ yẹn ò tí clear o baba Mohbad you left Lagos to fly to Abuja book an hotel right fly to Abuja fly to from Lagos to Abuja pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe rí for less than 200,000 mo kàn fi ṣe example booked an hotel which cannot be less depending on days which cannot be less than 100k that is 300 your expenses your transportation your everything gbogbo owó kan tẹ ẹ ná lọ sọ́dọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ ṣé 500 tẹ ẹ ná dá padà fún yín ṣé 500 tẹ ẹ ná lọ Abuja ná dá padà fún yín yẹn all you went to Abuja to do is to tell Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ to come and join you for the ẹjọ́ tí Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ bá wà bẹ́ẹ̀ ní kọ́ọ̀tì ẹ̀rìn ẹjọ́ kí ló máa ṣẹlẹ̀ ṣé òkè máa dilẹ̀ ni ẹ tí ì mọ nǹkan tó ń ṣe yín o you've been to Berekete before nothing was solved ìgbà tó jẹ́ pé nǹkan tó ń ṣẹlẹ̀ gan ẹ máa shift ẹ̀sẹ̀gbẹ̀ ẹ máa wá kọ́nà láti máa kọ́nà everything nǹkan tó ṣẹlẹ̀ gan ẹ tí ì ràn ẹ tún ti sá lọ sọ́dọ̀ Berekete ẹjọ́ báwo ló ṣe fẹ́ gbà yín because èmi gan I'm interested in that case báwo ni Berekete ṣe fẹ́ gbà yín how now nǹkan tó wà nílẹ̀ ẹ̀ tí ì ràn DNA kò ṣe DNA on the 11 November 11 náà fún ara àárín yín o DNA ò jáde wọ́n tún ti shift ẹ̀ ṣó ti wọ next year àti ẹ̀mọ́ ọgbà tán tún shift ẹ̀ sí ṣé December 3rd I don't even know ẹ̀ tún ti ń sá kiri bẹ́ẹ̀ ṣe ń sá kiri káàkiri náà ní láti ọjọ́ yìí tá a fi rójú tù tá a lọ wájú we no go back we no go front kò yẹ anybody nǹkan gangan tẹ́ ẹ fẹ́ kóòtù sọ pé kẹ́ lọ ṣe DNA nzimba ẹ tún wówó kiri tó bá yẹ pé 500,000 ní Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ fẹ́ fún yín ẹ ṣe kúkú jókòó sílé yín kẹ́ ẹ sọ pé gbogbo conversation àbí kìíní tẹ́ ẹ jọ ṣe kẹ́ ẹ jókòó sílé yín kó send 500,000 yẹn sí yín kẹ́ lọ fi ṣe DNA ẹ dẹ̀ lè pé lórí fóònù Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ nǹkan báyìí okay I will be in the court hearing so you have to book a flight from Lagos to Abuja for you to collect book an accommodation transportation and everything you want to do ẹ̀yin nìkan lè máa lọ ẹ̀yin nìkan kọ́ lẹ máa lọ so for you to collect the same amount then not for flight just imagine does that even make sense Papa Mohbad go and do the DNA kẹjẹ kọ́ ọmọ yẹn ní ìsinmi speaking of that wọ́n ní Aunty Bukky where are the millions donated to him torí Aunty Bukky lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sí báyìí pẹ̀lú ọ̀rọ̀ Bẹ̀rẹ̀kẹ̀tẹ̀ kò tí ẹ̀ sọ anything ó ti yọ ọwọ́ wọ́n ti lábẹ́ ẹ̀gbọ́n náà oníkálukú ti get out. Wọ́n ti get out oníkálukú ti gba nǹkan tó fẹ́ gbà ó ti get out no update ẹ má wọrí o ní justice for Mohbad yìí o ibi báyìí la wà o mo fọlọ́run búra tí n bá gba justice àfi tọ́lọ́run bá sí wọn ò tí gba justice ò náà ti sá lọ torí owó ti tán wèrè ló kú wọn ò tí gba justice náà ti sá lọ bọ̀ kí ni gangan kí wà ní problem gangan náà torí ọlọ́ update wa sàn kankan ẹ̀yin àti bàbá ti jà nìyẹn ó ṣe ti bẹ̀yìn o àbí ṣe bí àwọn ìwádìí ti bẹ̀yìn nǹkan tó fẹ́ kó ṣe ó ti lé sí ṣítù lọ still náà padà ṣẹ́rí the biggest scam lórí social media justice for Mohbad kò sí nǹkan tí anybody lè sọ fún the biggest scam
lórí social media yìí justice for Mohbad ni ẹ gbà wá o kì í ṣe kékeré o àti bàbá àtọmọ àti àwọn alábàágbé àwọn alábàárù tọrọ òkàn gbogbo wọn ló gbà wá tó gbogbo yín ìdájọ́ yín ọwọ́ Ọlọ́run ló wà ẹ̀yin èèyàn mi kò jẹ́ bó ṣe jẹ́ kí n mọ̀ nǹkan tẹ́ bá feel about it. God bless you. Have a wonderful day. Bye.